ẹ kú ojúmọ́ àjíire bí ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nután reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ mọ́ fìtí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọdé ti máa ń jẹ. Lówùúrọ̀ yìí tẹ́ ẹ rí mi ajé àfilé yín ṣe bùgbé, ojú yín ò ní rí bí láṣẹ Èdùmàrè, etí yín ò ní gbọ́ bí láṣẹ Èdùmàrè, ẹ ò ní ròun gbé sọ̀rọ̀ bí òṣì bí ọmọ agbára lọ́wọ́ Elédùmarè. èyí lọ́jọ́ ajé àfilé yín ṣe bùgbé, ẹ rà jẹ jẹ ẹ rà jẹ mi agbára lọ́wọ́ Ọlọ́run. ẹ sàbí kẹ́ gbé tàdúrà mi tẹ́ ẹ bá gbàgbé bí tá a ti ń bọ́rọ̀ ìbọ̀. Ètò ṣáà ni táìtù story tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ jọ̀ọ́ olólùfẹ́ Olúwaṣeun Àkànjí ẹ bá mi tara ṣẹṣọ sórí Black App. Ẹ lọ wo story kan tí mo ṣe bẹ̀rẹ̀ tí mo porúkọ ẹ̀ ní Bọ̀dá Mọ̀rúfù. Màá máa post ẹ̀ sí ibẹ̀ náà àmọ́ for now mi ní tí post ẹ̀ torí wípé mo fẹ́ fi boost àkáǹtì wa UK àkáǹtì wa. Yes, mo fẹ́ fi boost ẹ̀. Ibẹ̀ ni Ògbẹnután TV, ibẹ̀ ló wọ́n máa wà, àwọn story wa ibẹ̀ ló wọ́n máa wà. Bí ta máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fẹ́ máa lo nǹkan mi fún Ṣeun Àkànjí. So Ògbẹnután TV yẹn ẹ bá mi subscribe, ẹ bá mi follow ẹ̀. Mo ti tag ẹ̀ mọ́ story yẹn, ìyẹn Bọ̀dá Mọ̀rúfù, story yẹn lágbára. Ẹ ṣé. Bá a ṣe ń bọ́rọ̀ ètò yìí bọ̀, Aláàjì ti sọ fún ìyá ọkọ mi Aláàjà wípé àwọn fẹ́ tọrọ mi níjọ́ mẹ́jọ ìní, òun sì ṣèkó mọ́. Wọ́n ti pe àwọn onímàálù. Ìgbà tá à ń lọ nù mí ń dádùn lọ ni. Wọ́n ní kó lọ tún rúmà ń palọ̀ tó wà lẹ́kùn lè ṣe ìyàwó kan lọ́ fẹ́ síbẹ̀ gbà ní tálàjà òjò dúró. Wọ́n ń gbé dúpúlẹ́ẹ̀tì. Aláàjì jẹ́ tó wá fẹ́ rúmà ń palọ̀ sísàlẹ̀. Ibẹ̀ náà fọmọ náà sí. Wọ́n lálàjà òjò dúró. Wọ́n lágbà tọmọ náà lọ. Aláàjì tí wàá wọ́n Aláàjà pé sórí lè kódà kó lù ẹ́ kó ń bá pàṣẹ lọ́wọ́ ẹ̀ kó bá lù ẹ́ lọ́wọ́. Òun á bílíf pé wọ́n lọ ṣe nǹkan tó fi lù ẹ́. Gbogbo ohun tó ṣe ni mo mọ̀. Gbogbo nǹkan tó ń ṣe ó ní mo mọ̀ ó. Gbogbo ọ̀rá tó ń dá ni mo mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín á máa ṣe nǹkan ẹ̀rọ ọkọ yín ò mọ̀, ó mọ̀. Obìnrin tó da ọkùnrin mọ̀. Àmọ́ ojú tí wọ́n fi rí ni wọ́n rí. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ìjà tẹ̀síwájú. Ó nígbà tó ń délé, òun bá sọ fún ìyá àdúrà, inú ìyá àdúrà dùn. Ìyá àdúrà jójójójójó lójú ẹ̀mí òun kíní kan ọmọ òun ó ṣègbéyàwó. Ni ọkọ òun bá pè. Hello ìyàwó, òun bá rẹ́rìn. Òun fẹ́ bẹ̀ mí ní nǹkan kan. Mo ní kí ni? Lọ sọ fún bàbá mi pé o ò ṣègbéyàwó pẹ̀lú mi, pé o ò fẹ́ mi. Àǹtí mi ò sì gbọdọ̀ mọ̀ kó bá mi sọ lé. Lọ sọ fún wọn. Wọ́n sọ fún àǹtí mi o. Òun ṣeré, àbọ̀ òun ń ṣe èrè, àbẹ̀wò ló ń ṣe bẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní lọ sọ fún Aláàjì wípé o ò fẹ́ mi. Àmọ́ níbo ló máa sọ fún wọn pé o ò fẹ́ mi, èmi kọ́ máa sọ fún wọn pé o ò fẹ́ mi. Ó ní ṣòṣì, o fẹ́ mi lò. Mo ní mo fẹ́ mi ẹ̀ lò, ìfẹ́ kò kú. Ó ní lọ sọ fún Aláàjì wípé o ò fẹ́ mi, pé o ò nífẹ̀ẹ́ mi, pé o ò fẹ́ mi, pé o ò bá mi ṣe wedding. Mo ní mi lè sọ ọ́ torí mo nífẹ̀ẹ́. Ó ní òkè sọ fún wọn pé ìyá àdúrà ò gbà ká fẹ́ra wa. Mo ní mi lè sọ torí ìyá àdúrà ò sọ ká má fẹ́ra wa. Ó ní òkè. Ó ní òun ẹ̀ṣẹ̀ mọ̀ pé o ò nífẹ̀ẹ́ òun ni. Tó bá nífẹ̀ẹ́ òun ni, o ò ní sọ fún wọn pé o fẹ́ fẹ́ òun. Tòun yé òun lọ sọ fún wọn pé o ò fẹ́ òun. Mo ti bá ní pé kí n sọ fún wọn pé òun ò fẹ́. Ó ní má sọ fún àǹtí mi o. Oyún tó bá sọ fún wọn, ó lóò ní rí òun mọ́ títí láéláé. Ó bá kọ́ ti fún un. Ìrònú bá dorí àgbà mi kodò. Bá lọ bá àǹtí ẹ̀. Mo ní àǹtí, tí má sọ pé mi ò fẹ́ Kazeem, báwo làlájì ṣe máa rí? Ó làlájì máa yọwọ́ ni o, ó máa yọ ẹsẹ̀ wọn ni o. Òkè mímú kàlájì ní sùúrù ká má ṣe ní 8 days yìí nǹkan. Ó ní o ṣe máa sọ bẹ́ẹ̀.
ó ṣe máa sọ bẹ́ẹ̀. Mo ní mo kàn wò ni pé kémi náà fi múra, káwọn ẹbí mi náà fi múra. Ó ní ẹbí wo, kí làwọn ẹbí ẹ̀ fẹ́ múra? Alhaji ní pé kó lọ raṣọ. Kódà aṣọ tí ìyá àjọ tán máa wọ̀, òun ti ṣí mọ́. Mo ní kí ni nǹkan tó wà lè ṣẹlẹ̀ tí a fi ní ṣe, tó fi mú wa má ṣe patí? Ó ní bóyá Alhaji kú. Mo ní rárá o, kò sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ní wá kí ló tún fẹ́ sọ? Ó ní bí mo ṣe ń yẹ sí poro lòun yí mi síbi, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ṣé ìyá àdúrà ò gbà ni? Torí pàtàkì ìyá àdúrà, inú ìyá àdúrà dùn. Èwo tó wá lọ tó wá gbé jáde nísìnyí ìwọ ọmọ yìí. Tí ì ṣe pé bí ogun kan bá ogun ọjà tó ní kó má gbélé ọkọ. Kì í ṣe bẹ́ẹ̀. Kí wá ni? Bẹ́ẹ̀ ni mo rántí pé ó sọ pé kí n má sọ fáǹtì òun. Eléyìí ń bá mi jà gidigidi nínú ọkàn mi. Má sọ fáǹtì mi, ó ń bá mi jà gidigidi nínú ọkàn mi. Kí wá ni mo fẹ́ ṣe sí? Ó ní má sọ fáǹtì òun. Ta ni mo wá fẹ́ sọ fún? Kazeem ní òun ò ní sọ pé òun ò ṣe mọ́, èmi ni màá sọ pé mi ò ṣe mọ́. Èmi ò sì fẹ́ sọ pé òun ò ṣe mọ́, bó ṣe máa ní òun ò ṣe mọ́, nǹkan tí mo fẹ́ ni. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Ta gangan ni ò fẹ́ kí n gbélé ọkọ? Mo bá ní kò sí nǹkan, mo kàn wá wáìnì ní prank ní jàre. Mo bá ní kó yá jẹ́ prank ni o, múra o tó bá ti di ọ̀la. Torí mi fẹ́ lọ máa sọ tó máa wọ̀ fún ẹ, wá lọ choose tó máa rọ̀ fún ẹ, materials á máa rán fún ẹ. Ọkọ ẹ náà máa lọ ra materials tó máa rán, àwọn kọ́ọ̀dù ńlá yẹn ni. Ayé ìgbà yẹn yẹ kọ́ọ̀dù. Bá ní ẹ̀yẹn. Ó ní ìwọ tó pé Kazeem gan plan bó ṣe máa mú lọ sí registry. Ìyẹn ti ẹ̀kẹ́, ìyẹn ṣeré wà ní. Àmúrí ti ẹ̀gbọ́n náà strong o. Ó ní ẹ̀wọ̀ ẹ stop jàre. Àmọ́ kan tó wá sí mi lọ́kàn ni pé báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ Kazeem tó ní kí n sọ pé mi ò ṣe mọ́. Mo yẹ kúrò bẹ̀. Kazeem bá pè mí. Ó ní ṣòro ọdún àǹtí mi ní mi ò lọ. Ó láǹtí òun pé òun. Ó ní sọ pé wá prank am, pé ó sọ pé tó bá lóò ṣe mọ́ nǹkan. Ó láǹtí mi kọ́ lòun rẹ̀ sí o. Ó ní wàá wọ mọ́tò wá lọ́dọ̀ Alhaji. Wá sọ Alhaji wípé o ò ṣe o, o ò ṣègbéyàwó. Ṣé mo sọ pé ó nífẹ̀ẹ́ mi? Ó bẹ̀ yín. Tó bá nífẹ̀ẹ́ mi, kí ló dé kó sọ pé mi ò ṣègbéyàwó o, mi ò fẹ́ ọmọ yín o, mi ò ṣègbéyàwó o, kó wá máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ni mo fẹ́ o. Kazeem sọ fún mi, tí o fẹ́ fẹ́ mi, ó ní tí bá máa fi ẹ, èmi ni màá sọ pé mo fẹ́ ṣègbéyàwó. Ó ní mo dẹ̀ máa fẹ́. Ó ní ìgbéyàwó yìí, ó ní kò sí bó ṣe fẹ́ kàn sọ pé òun ò ṣe o. Ó ní ìwọ gangan ló máa sọ pé ò ṣe. Ó ní òun ò lè sọ pé òun ò ṣe. Ó ní ìwọ fún ara rẹ̀ ló máa sọ pé ò ṣe. Èmi fún ara mi ló máa sọ pé mi ò ṣe. Elédùmarè. Kí ni mo wá kóra mi sí báyìí? Àǹtí Ṣeun, mo bá ní mo ti gbọ́ màá sọ bẹ́ẹ̀ fún wọn. Mo bá múra níjọ́ náà. Níjọ́ náà ni o. Mo bá múra. Bẹ́ẹ̀ máa jáde lọ́la ni ìyá àjọ bá pè mí pé bolo mò ń lọ. Mo ní mo fẹ́ sáré dọ́dọ̀ àwọn fámìlì ọkọ mi. Wọ́n ní kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. Mo ní kò sí nǹkan kan. Wọ́n ní kò sí nǹkan kan jẹ́ lọ́bẹ̀ ní táìmì. Ṣé o rí pé ilẹ̀ ti ṣú ni? Mo ní 8 o'clock. Irú ìwà wo nìyẹn? Ṣojú tí wọ́n á kan ẹ náà nìyẹn. O ti fẹ́ fi mílẹ̀ náà nìyẹn. Ó má bọ́ jàre. Gbogbo kómi ọ̀rọ̀ bá fẹ́ sọ fún wọn tó bá dàrọ̀ là kó lọ sọ. Ó bá wọlé bá lọ sùn. Ó dàrọ̀ ọjọ́ kejì. Ó di bá first note. Bọ́ bá first note rẹ́rẹ́rẹ́ látọ̀dọ̀ Kazeem tó sọ fún mi pé wàá lọ sọ fún wọn pé ò ṣe ni o. Èmi ò lè sọ pé mi ò ṣe. Wọ́n tó sọ pé ò ṣe. Wàá lọ sọ fún wọn ni o. Tó bá sọ fún wọn, wo o kàn fẹ́ fi rẹ jìyà ni o. Torí òun ò rẹ́dí àti fẹ́yàwó kankan ní ìsìn. Òun ò ṣe kíní kan ní ìsìn. Ọ̀rọ̀ burúkú. Oyún tẹ́ nìkan ti gùn lé lórí. Ṣé o lè sọ fún wọn pé nìkan ti gùn lórí yẹn ṣá? O ti kíní kan, o lè ṣe gbá kan. Èmi wá fẹ́ wọ́n ní pé kí n máa fẹ́ sílé. Wo wọ́n ní ìmí tí kìíní létí àwo tó wá kó bẹ́ẹ̀, sétí kò bẹ́ẹ̀ ni, sójú kò bẹ́ẹ̀ ni. Ó sọ